ó lágbára o. Wọ́n ní gbogbo wa pátá báyìí la jẹ ikú ní gbèsè, kódà olúkálukú pátápátá ni ó sì san gbèsè rẹ̀. Báyìí la ṣe rí Lateef Adédìméjì, ọ̀kan lára àwọn àgbà òṣèré wa nì, tóun náà balẹ̀ bàgẹ́ sí ibi tí wọ́n ti ń ṣe ìsìnkú ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀, ìyẹn Ògògó Táíwò Hassan. Èyí sì ni ohun tó ṣe níbẹ̀ tó mú káwọn ènìyàn máa gbé ọ̀rọ̀ náà pò yẹnu, tó sì mú kó máa lọ́rán tó lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí tó. Délé Odùlé tóun náà jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún Ògògó, ìyẹn Táíwò Hassan, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọdún kan náà kúkú ni òun àti Ògògó àti Yínká Quadri. Ó kàn jẹ́ pé oṣù náà ni wọ́n gbà lọ́wọ́ ara wọn ni. Èyí sì ni ohun tí Délé Odùlé gan tó bẹ̀rẹ̀ sí ní fọ̀ jáde lẹ́nu níbi bí wọ́n ti ń bo òkú Ògògó mọ́lẹ̀, ìyẹn níbi ayẹyẹ ìsìnkú rẹ̀ tó. Ìròyìn bá tún gbé o, náà bá tún ní Kíra náà tún bímọ lẹ́yìn ìgbà tí Ògògó, ìyẹn bàbá rẹ̀ tó kú tán. Èyí sì ni ohun tí àwọn ẹbí àti àwọn ará tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ wípé ó bímọ òun náà sì ni a ó máa mú wá fún yín lórí ìròyìn lónìí. Wizkid náà ló bá máa fi owó túùlù ló fi ta ìdílé Ògògó lọ́rẹ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ayẹyẹ ìsìnkú rẹ̀ tán. Èyí sì ni ohun tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ lórí ẹ̀ àti àṣírí tí wọ́n tú nípa owó tí Wizkid tó fi ta ìdílé Ògògó náà lọ́rẹ. Tó bàbá wa Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu, àwọn náà ti sọ̀rọ̀, wọ́n sọ wínrínwínrin ọ̀rọ̀ nípa ikú tó pa Ògògó àti bí èèyàn ṣe lè wá ọ̀nà àbáyọ sí irú àìsàn bẹ́ẹ̀. Èyí náà sì ni ohun tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé jáde ní orí ayélujára tó. Bẹ́ẹ̀ bá gbàgbé, Ògògó òun ni a máa tún rí tó wà pẹ̀lú ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ gbogbo yìí, tó jẹ́ wípé níṣe ni ó sọ àwọn wínrínwínrin ọ̀rọ̀ kan, àṣé bí ẹni wípé èèyàn ń ṣe ayẹyẹ ìdágbére. Òun náà ni ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá, òun náà sì lèmi ó máa mú wá fún yín lórí ìkànnì yìí, tó jẹ́ wípé nígbà tó kú tán làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ronú sí ohun tó sọ ọ̀hún. Gbogbo ẹ̀ pátápátá òun náà ni a máa mú wá fún yín. Tó bẹ́ẹ̀ bá gbàgbé, mo mú ọ̀rọ̀ DJ Chicken wá fún yín lórí ìkànnì yìí náà ní tó. Wòlíì kan ti bọ́ síta ó sì ti sọ̀rọ̀, ó ti yànnàná gbogbo ọ̀rọ̀ náà pátápátá. Èyí sì ni ohun tó sọ ní ti DJ Chicken àti ọ̀rọ̀ tó sọ sí bàbá wa Ògògó. Èyí sì ni ohun tó sọ wípé yóò ṣẹlẹ̀ nípa ti DJ Chicken. Tó Pẹ́lá àti àwọn ọlọ́pàá sìnkú wọn mà ti bá ti babaláwo kan eléyìí tó ń fi orúkọ Pẹ́lá tó fi ń gbòde lórí ayélujára báyìí. Nígbà tí ọwọ́ wá tẹ̀ tán, èyí ni ohun tí gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń gbé pò yẹnu àti ohun tí àwọn ọlọ́pàá gangan ìgbésẹ̀ táwọn náà gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Kódà màmá wòlíì gan náà ti jáde síta tó sì ní níṣe ni òun ti ṣetán láti tú gbogbo àwọn àṣírí ọ̀hún bí babaláwo ọ̀hún bá lè sọ gbogbo àwọn nǹkan tí ó lò fún Pẹ́lá. Gbogbo ẹ̀ pátápátá òun náà ni a ó máa tú fún yín nínú ìròyìn tòní. Ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mùkúnnú àti ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Tẹ́ ẹ̀ bá gbàgbé, wọ́n ní bá lọ àbọ̀ ń bọ̀. Òun náà ní ti ọ̀rọ̀ bàbá aláwo tó máa bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ Pẹ́lá tó fi ń gba star lórí ayélujára. Ọ̀rọ̀ náà ti wá kọjá bẹ́ẹ̀ báyìí. Kódà bàbá ọ̀hún ó ti gbẹ́yìn lé ohun tí gbogbo ẹnu rẹ̀ gan tí ò lè jẹ tán o. Níṣe ni ọ̀rọ̀ náà sì ti wá di iṣu atayanyan lórí ayélujára báyìí tó sì ti ń lọ́rọ̀ tó táwọn èèyàn sì ti ń gbé epo yẹnu. Tó ṣàdédé la rí bàbá aláwo ọ̀hún, bẹ́ẹ̀ bá gbàgbé, gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín, ló bá bọ́ síta. Ó lòun ṣe àwúre fún Pẹ́lá, òun lòun sì jẹ́ kó dé ibi tó dé lónìí, àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ náà ni òun ti ṣe irú oògùn báyìí fún. Kódà ó tún dárúkọ àwọn tó lò ó ní níṣe ni òun lo odidi ẹja àrọ̀ 2 àti àwọn nǹkan míì tóun tún lò fún Pẹ́lá láti jẹ àṣejẹ àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Tó ní Pẹ́lá náà bá fà kékọ́rí ló bá bọ́ síta o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé sínkún ọwọ́ àwọn agbófinró ó ti tẹ̀ lọ́wọ́
lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ti wà ní abala ọ̀dọ̀ àwọn agbófinró ìyẹn àwọn ọlọ́pàá làwọn ọmọ Nàìjíríà bá ń wí pé bó gan ni wọ́n ṣe rí bàbá ọ̀hún mú àti pé báwo ni wọ́n ṣe mọ ibi tí ó wà. Bẹ́ẹ̀ la ṣe rí ọ̀kan lára àwọn ọ̀gá ọlọ́pàá tóun náà bọ́ síta sórí ayélujára láti sọ wípé iṣẹ́ ọlọ́pàá ó ti kọjá bí àwọn èèyàn ti ń rò ó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀, kódà níṣe làwọn ń ṣiṣẹ́ àwọn bí iṣẹ́ tó sì jẹ́ pé gbogbo àwọn èròjà àti àwọn ẹ̀rọ ìgbàlódé ohun làwọn ti ń lò láti máa mú àwọn ọ̀daràn káàkiri báyìí tọ̀. Lábá tún rí ìyàwó ilé kan lóhun náà tún bọ́ síta láti sọ wípé òun mọ̀ wípé ọlá Ọlọ́run pátápátá òun náà ní Pella ń jẹ, ṣùgbọ́n gbogbo ohun tí bàbá yìí ń wí ó ní irọ́ pátápátá tí kò sí òótọ́ kankan níbẹ̀ ni, ṣùgbọ́n ọ̀nà kan lòun fẹ́ fi yànnàná ọ̀rọ̀ náà kí bàbá náà kó bọ́ síta kó sì sọ gbogbo àwọn ohun tí ó lò fún Pella. Tó bá lè sọ òun ó mọ̀ pé lóòótọ́ òun ló ṣe é tí Pella fi dé ibi tó dé lónìí. Ọ̀rọ̀ yìí náà la rí tí wòlíì yìí tóun náà bọ́ síta láti wá sọ, gbogbo ẹ̀ náà sì ni ó ti wá di yànnàyànnà lórí ayélujára báyìí. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. Bẹ́ẹ̀ náà la sì ṣe rí kàkà kí Pella kóun wá tún wá gbé ọ̀rọ̀ náà sórí bí ẹni gbàgbọ́ ọtí òun kàn ń jayé orí tiẹ̀ lọ ni àtòun àti ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé rẹ̀ ìyẹn Jarvis. Bẹ́ẹ̀ la ṣe rí wọn tí wọ́n balẹ̀ sí ìlú Tanzania láti lọ ṣe eré olólùfẹ́ eléyìí táwọn olóyìnbó máa ń pè ní honeymoon. Òun náà ni wọ́n lọ ṣe ní ìlú Tanzania. A sì rí bí ojú àwọn méjèèjì bó ti gún régé dáadáa àti ìfẹ́ òtítọ́ tó wà láàrin àwọn méjèèjì. A gbàdúrà wípé kí Elédùà kó túbọ̀ mú kí ìfẹ́ wọn kó máa gbòòrò sí. Èyí náà ni ohun tá a rí lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó. Ọ̀rọ̀ DJ Chicken kò ṣe DJ Chicken ó ti wá di iṣu atayanyan báyìí o, tó sì jẹ́ wípé níṣe ni ó tiẹ̀ ti wá ń bù ju nǹkan tí ẹnu rẹ̀ gan lè gbà lọ báyìí. Ó lágbára lọ́pọ̀lọpọ̀ o. Bẹ́ẹ̀ la ṣe rí wòlíì kan tóun náà bọ́ síta wípé ọ̀rọ̀ tí DJ Chicken sọ yìí pé àsí ọ̀rọ̀ pátápátá ni tí kò sì yẹ kí èèyàn máa sọ jáde lẹ́nu àgàgà sí òkú ọ̀run. Ó lágbára. Bẹ́ẹ̀ náà la sì ṣe rí ló bá sì sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé nǹkan tí DJ Chicken gangan fúnra rẹ̀ ò lérò òun náà ni yóò ṣẹlẹ̀ sí, torí ìṣe ni ó ń bu ẹnu àtẹ́ lu ẹni dáadáa ẹni rere tó jẹ́ wípé kò ṣe nǹkan kan búburú kan fún báyìí. Èyí náà ni ohun tá a rí gbọ́. Bẹ́ẹ̀ ni àṣírí tí wòlíì yìí tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ìbínú àti wípé nínú ẹ̀dùn ọkàn ló ti ń sọ̀rọ̀ wípé bí ó tiẹ̀ ti jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kẹ́dùn àwọn èèyàn ògògó lọ́wọ́ tí wọ́n wá bọ́ sórí ayélujára tó sì ń sọ kótókótó nígboro ẹnu. Òun náà ni àrígbọ́tà ni amúwásétì ìgbọ̀nyín tó. Níṣe ni ó ti wá ṣẹlẹ̀ báyìí tó sì ti wá di rántó. Kódà DJ Chicken fúnra rẹ̀ ó ti bọ́ síta báyìí láti bẹ̀bẹ̀ àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní pé ohun tóun ń sọ yẹn òun kì í ṣe wípé òun fẹ́ wí bẹ́ẹ̀, ṣùgbọ́n torí wípé òun ti mu ọtí yó òun náà ni lòun ṣe sọ wòròwòrò jáde lẹ́nu. Èyí náà sì ni àwọn èèyàn rí tó fi kán lu abala àríwísí tó sì ń sọ wípé ohun tí ènìyàn bá ń rò lọ́kàn òun náà ni ọtí máa ń pa ní bá òun náà ni jẹ́ wípé nǹkan tó wà lọ́kàn DJ Chicken òun náà ni ó ń sọ jáde lẹ́nu yìí. Èyí náà sì ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń gbé pò yẹnu. Ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ní abẹ́ fọ́nrán eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ó mà ṣe o, bí ó bá ṣe pé èèyàn mọ ọjọ́ ni ṣé ẹ mọ̀ pé ikú òdọ́jọ́ ikú òdóṣù òun náà ni ò jẹ́ á mọ bí èèyàn ti lè palẹ̀ ibi tí èèyàn ó sùn sí tí ó ìjọ jẹ́ yín ò lè palẹ̀ ẹbẹ̀ mọ́ tàbí túnlẹ̀ ẹbẹ̀ ṣe àbá ti máa gbà tàbí ká máa ró lójoojúmọ́. Ó lágbára o níbi ayẹyẹ kan ìyẹn àpéjọpọ̀ ìdílé eléyìí tí Ògògó ṣe kó tó di wípé ọ̀rọ̀ àìsàn náà tiẹ̀ wá kí pátápátá òun mà ní. A mà ti gbọ́ bí Ògògó ti ń kọrin tó sì ń sun rárá tó ń sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ṣe é sì mọ̀ gẹ́gẹ́ pé akéwì òun náà ni bàbá wa Ògògó kó tó di pé ó kúrò láyé. Bó ti ń ṣiṣẹ́ eré orí ìtàgé náà ló tún máa ń kéwì tó sì máa ń sun àwọn oríṣiríṣi àwọn oríkì Yorùbá. Òun náà ni àrí tí Ògògó ló bá ń ṣe bẹ́ẹ̀ náà sì ni àrí tó ń bá wọn sọ àwọn ọ̀rọ̀ ìtùnú nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ náà.
àkókò tí wọ́n jọ ní papọ̀ lọ́jọ́ ọ̀hún ó jẹ́ àkókò mánigbàgbé fún gbogbo ẹbí nítorí wípé àwọn bí wọ́n ti ń sọ ẹ ò tiẹ̀ lè mọ̀ wípé kò lè bá wọn ṣe irú rẹ̀ míì mọ́ ó dunni lọ́pọ̀lọpọ̀ ó sì gbomijé lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. A gbàdúrà wípé kí Elédùà kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan òun náà sì ni àbúrò wọn tó jẹ́ obìnrin òun náà làwọn náà sọ lórí ọ̀rọ̀ ikú Ògògó. Ó ní kì í ṣe kánsà lásán wípé àkúfà náà wà ń bẹ àìmọyemọye àwọn ẹbí rẹ̀ míì náà tó ti kú ṣùgbọ́n táwọn ò kì í ṣe gbajúgbajà bíi Ògògó òun náà ni kò jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ nípa rẹ̀ wípé bó ti ń lọ òun náà ni òun ṣe ń sọ yẹn ó lágbára lọ́pọ̀lọpọ̀. A gbàdúrà wípé kí Elédùà kó yọ iyẹ̀pẹ̀ burúkú kúrò lójú bàbá wa Ògògó. A sì gbàdúrà wípé kí Ọlọ́run ọba kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó sì tu gbogbo àwọn ẹbí àti gbogbo àwọn ará pátápátá kó tù wọ́n nínú. Níṣe ni a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán tó ń fò kiri lórí ayélujára tó lúkálukú ṣáà ń gbé àwọn fọ́nrán ọ̀hún síbẹ̀ àwọn fọ́nrán ìgbà tí Ògògó fúnra rẹ̀ tó wà ní orí òkè èèpẹ̀ tó sì jẹ́ wípé níṣe ni inú rẹ̀ dùn pẹ̀lú gbogbo àwọn èèyàn pátápátá. Kódà àbúrò rẹ̀ obìnrin yìí ó sọ ọ́ débi wípé gbogbo àìsàn rẹ̀ ọ̀hún náà gbogbo ìgbà tí wọ́n mọ̀ pé ó ń ṣàìsàn kódà kò kọjá bíi ọ̀sẹ̀ mẹ́ta síra wọn tó fi di wípé ó wá gbẹ́mìí mì. Ó ní níṣe ni òun wà lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ náà tó sì jẹ́ pé ó ń jẹun lọ́wọ́ ló bá sì fọwọ́ mú àyà ni wọ́n bá sáré gbé lọ sí ilé ìwòsàn. Nígbà tí wọ́n ṣe àwọn àyẹ̀wò náà ni wọ́n sọ wípé ó ti ní àrùn jẹjẹrẹ tó sì ti dé ìpele 4. Ẹ gbọ́ bò láti ro irú ẹjọ́ eléyìí síta ní ohun tó jẹ́ wípé wọn ò tiẹ̀ mọ̀ bóyá ó sọ wò rí tẹ́lẹ̀ àbí bákan. Bẹ́ẹ̀ náà la ṣe rí tí àtìgbà náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ ìtọ́jú ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ń tọ́jú rẹ̀ ní kíkan ṣùgbọ́n tọ̀ bẹ́ẹ̀ kò sí ẹni tó rí oògùn ikú ṣe kò sì sí ẹni tó rí oògùn ìgbìyànjú náà ṣe. Ojú towó ojú ti gbìyànjú òun náà ló fi padà mú Ògògó ìyẹn Táíwò Hassan tó mú lọ. Tó a gbàdúrà wípé kí Elédùà kó dá gbogbo àwọn ẹbí tó kù sí. Èyí náà ni arígbọ́ tàní amúwáṣe ti gbọ̀yìn bàbá wa Tinubu Bọ́lá Ahmed àwọn náà sì ní àwọn náà ò dákẹ́. Níṣe ni wọ́n fi ọ̀rọ̀ ìtùnú wọ́n fi ránṣẹ́ sí ìdílé Ògògó wípé kí Elédùà kó tù wọ́n nínú pé àwọn mọ ipa ribiribi èyí tí wọ́n ti kó ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní àwọn agbègbè wọn. Ó lágbára lọ́pọ̀lọpọ̀ kẹ́ ẹ lè mọ bí Ògògó kẹ́ ẹ lè mọ bí àwọn náà bí wọ́n ti làmìlaka tó lórí òkè èpè àti àwọn ipa ribiribi èyí tí wọ́n ti kó lórí òkè èpè tó fi mú kí odidi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìyẹn aṣíwájú wa lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n kọ ìwé ránṣẹ́ sí inú ìdílé Ògògó. Èyí ó dùn ní lọ́pọ̀lọpọ̀ lóòótọ́ ṣùgbọ́n kò sí ohun tí èèyàn rí ṣe sí i. Tó ìròyìn òfegè èyí tó ń fò kiri lórí ayélujára wípé Wizkid ó fún ìdílé Ògògó ní owó túùlù léyìí tó níye lórí tí wọ́n pè ní 300 million naira. Irọ́ pátápátá mà ní ó níṣe làwọn èèyàn máa ń gbé epo yẹnu tó sì jẹ́ wípé àáfàá tó lọ ṣe wáàsí níbi tí wọ́n ti ń ṣe ìsìnkú Ògògó ó ní láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn mọ̀ pé ìròyìn òfegè pátápátá àti irọ́ gbu òun náà ni ọ̀rọ̀ náà pé kò sí ẹnikẹ́ni tó gbé owó túùlù báyìí ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé Wizkid gbé fún ìdílé Ògògó pé kò sí ohun tó jọ mọ́ bẹ́ẹ̀ nítorí wípé kì í ṣe wípé bóyá owó gan ni wàhálà àbí ó fa gbogbo rògbòdìyàn eléyìí tó ṣẹlẹ̀ sí Ògògó yìí torí pé níṣe ní ṣe mọ̀ pé báwọn èèyàn bá ti rí ohun tí wọ́n ó fi máa wá alátẹ̀lé lórí ayélujára gbogbo ọ̀nà pátápátá òun náà ni wọ́n máa san èyí náà ni àṣírí gbọ́ ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni wípé kò sí owó kankan tí Wizkid tó gbé fún ìdílé Ògògó èyí náà sì ni ohun tá a rí gbọ́ tá a fi ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Tó ìròyìn míì tó tún bọ́ ta òun ni wípé Kíra wọ́n ní níṣe ni ó bímọ lẹ́yìn ikú bàbá rẹ̀. Irọ́gbu màtún ni òun náà níṣe làwọn èèyàn ṣáà máa ń gbé ìròyìn òfegè kiri bọ́ bá ti rí wípé ọ̀kan lára àwọn gbajúgbajà nǹkan kan ń ṣẹlẹ̀ bóyá ó bímọ ni tàbí ó kú àbí nǹkan kan níṣe lolúkálukú á máa wá àwọn ìròyìn míì láti máa wá àwọn alátẹ̀lé
tẹ̀lé fúnra wọn lórí ayélujára léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò sí ohun tó jọ wípé bóyá Kíra ó bí ọmọ tuntun lẹ́yìn ikú bàbá rẹ̀ o, níṣe ni ìdílé ọ̀hún wà. A sì gbàdúrà wípé kí Ọlọ́run ọba kó máa tù wọ́n nínú ní lọ́wọ́lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí, pé kí Elédùmarè kó tù wọ́n nínú, kó sì bu omi ìtùnú fún gbogbo ẹbí mu. Èyí náà ni àdúrà tí à ń gbà fún ẹbí Ògògó. tó Délé Odùlé tóun náà jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún Ògògó, òun la mà rí. Kódà ọ̀rọ̀ ọ̀hún ó gún ní pínpín ọkàn. Kódà bàbá wa Délé Odùlé wọn ò tiẹ̀ lè sọ ọ̀rọ̀ ẹnu wọn jálẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìsìnkú ọ̀hún, níbi tí wọ́n ti ń bo ọ̀rẹ́ tímọ́tímọ́ wọn mọ́lẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ lágbo òṣèré kì í wá ṣe ọ̀rẹ́ lásán. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni tó jẹ́ wípé ní kódà ọdún kan náà gan ni wọ́n bí wọn, ó kàn jẹ́ pé oṣù náà ni wọ́n gbà lọ́wọ́ ara wọn ni. Àtàwọn o àti bàbá wa Ògògó àti bàbá wa náà Yínká Quadri, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọdún kan náà ni wọ́n bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn ní ọdún 1959 ni wọ́n bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó kàn jẹ́ pé oṣù ni wọ́n gbà lọ́wọ́ ara wọn ni. Ẹni bá sì rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, ẹ ó mọ̀ pé níṣe ni wọ́n rẹ́ dáadáa, tó sì jẹ́ pé okùn ọ̀rẹ́ wọn níṣe ló yí dandan àfi bí okùn tí wọ́n fi ń so màálù. Ó lágbára lọ́pọ̀lọpọ̀. Èyí dùn wọ́n, tó sì jẹ́ pé gbogbo èèyàn pátápátá níbẹ̀ òun náà ni wọ́n ń bomi lójú pòròpòrò bí wọ́n ti ń bu yẹ̀pẹ̀ lé bàbá wa Ògògó, ìyẹn Táíwò Hassan, bí wọ́n ti ń bu yẹ̀pẹ̀ lé lórí. Ó dùn ni, ó sì jẹ́ àkókò tó jẹ́ wípé ó bani lọ́kàn jẹ́ lọ́pọ̀lọpọ̀. A gbàdúrà lẹ́ẹ̀kan sí wípé kí Elédùà kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo omijé tí olúkálukú sì ń sun, kí Elédùà kó bá wa nu omijé ẹnìkọ̀ọ̀kan nù. Èyí náà la rí gbọ́. Lateef Adédìméjì náà ò gbẹ́yìn níbi ayẹyẹ ìsìnkú ọ̀hún bó ti débẹ̀. Nígbà tí wọ́n kẹ́dùn tán tí wọ́n parí gbogbo ètò, lábára àwọn olólùfẹ́ náà táwọn náà bẹ̀rẹ̀ sí ní bá rí oríṣiríṣi fọ́nrán. Ṣé ẹ wá mọ̀ pé bó bá sunu pọ̀ nírú àsìkò wọn lè ní bóyá ìgbéraga ni àbí ìgbéra ṣánlẹ̀ àbí bákan. Lárí tóun náà rọra rẹ́rìn músẹ́, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ kò lè fi gbogbo ara rẹ́rìn náà níbẹ̀ òun, torí wípé àsìkò tó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ òun náà ni àsìkò ọ̀hún. Gbogbo àwọn nǹkan yìí òun náà ni àṣírí tó wá yí lura wọn. Tẹ́ ẹ bá sì gbàgbé, kódà níbi ayẹyẹ ọjọ́ ìbí ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀, ìyẹn Ṣẹ́gun Ògúngbè, tí olúkálukú ń ṣe pọ̀pọ̀ sísìn ọjọ́ ìbí tí wọ́n ń yọ̀ tí wọ́n ń jó, ibẹ̀ náà ni ìròyìn ọ̀hún ìròyìn àgbọ́sọgbánù ni òun ló bá wọn tó olúkálukú wọn sì ń yọsẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, ẹni tí ò lè pa omijé rẹ̀ mọ́ra. Níbi ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún náà ti bú sẹ́kún tán sì bẹ̀rẹ̀ sí ní sunkún wọ̀rùwọ̀rù níbi ayẹyẹ ọjọ́ ìbí. Ó ga lọ́pọ̀lọpọ̀. Èèyàn akọni òun náà ni ẹni tó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, àti ní agbo òṣèré. A gbàdúrà wípé kí Ọlọ́run ọba kó má jẹ́ ká rí àyọkú mọ́ lágbo òṣèré, ìyẹn ní àárín àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá, kí Ọlọ́run ọba kó máa dá wọn sí, àti wípé àsìkò tó bá yẹ kéèyàn ó fẹ̀yìntì kó máa jẹ wọn mọ́ kó tó sẹ̀, kí Elédùà ó má jẹ́ kí àlùmútù kó wọlé kó mú olúkálukú lọ láéláé. A ò ní rí irú ẹ̀ mọ́. Èyí náà ni àwọn ìròyìn tá a rí gbọ́, tá a ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Kì í dùn kó pọ̀ ṣókí báyìí, òun náà lọ́bẹ̀ oge, kò ní jù báyìí lọ lórí ìròyìn fún tọjọ́ òní. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín. Etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá ìyẹn náà ò ní fọ́. Àwa náà tá a mú ròyìn náà wá fún yín, a ó máa rí yín bá lọ́pọ̀lọpọ̀, a ò sì ní ṣe aláwàtí ara wa. Kò ní jù báyìí lọ, ó dìgbà kan náà, ó tún di ẹ̀mí. Bẹ́ẹ̀ bá tí ìwà tẹ̀lé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ jàre, ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí, kẹ́ ẹ sì fi àwọn èrò ọkàn yín sí abala àríwísí lábẹ́ fọ́nrán yìí, ká lè mọ èrò ọkàn ti yín náà. Ṣé ẹ mọ̀ pé ohun tẹ́ ẹ bá kúkú ń fẹ́ òun náà ni a ó máa mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ jàre, ẹ tẹ̀lé ìkànnì yìí, kẹ́ ẹ sì nífẹ̀ẹ́ sí gbogbo àwọn fọ́nrán tí ó wà ní orí ìkànnì yìí pátápátá. A ó sì máa mú wá fún yín àwọn ìròyìn aládùn míì. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀, kò ní jù báyìí lọ, ó dìgbà kan náà, ó dàbọ̀.